tó mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lọ́tún lọ́sì níwájú àti lẹ́yìn nílẹ̀ àti lẹ́yìn odi. Mo kí gbogbo yín pé ẹ kú kalẹ̀, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá kó wa àti àsìkò tó bá ti bá wa. Èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni àdìtú ọ̀rọ̀ ni mo tún dé kàbí èbó fẹnu ọkọ̀ sọlẹ̀. Tó ẹ kú lé o, ọ̀rọ̀ kékeré kan ni mo ṣe àmúwá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ilẹ̀ káàárọ̀ òjíire, gbogbo ẹ̀yin ọmọ bíbí ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà nílé lóko àti lẹ́yìn odi. Tó àmọ̀ràn kékeré ni mo mú wá fún yín o, ọkàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n ó sì tún kèmí náà. Tó ẹ̀yin gbogbo ènìyàn ẹ dákun, ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà yìí kò í ṣèbì kan létí ìṣẹ̀lẹ̀ káàkiri gbogbo àgbáyé jákèjádò ni. Láṣẹ Èdùmàrè ebi ẹnu ò ní pa kó wá. Ẹ dákun ẹ̀yin ọkùnrin, obìnrin, ọmọdé, àgbà, onílé àtàlejò, gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ sí kó wá ẹ dákun ẹjá lọ ní sùúrù, ẹjá lọ bomi sùúrù mu. Ìbáwọn Yorùbá bọ̀ wọ́n sọ wípé àtẹ́lẹwọ́ ẹni wọ́n ní kèé tán ní jẹ. Ẹ dákun iṣẹ́ tí kó wá bá ń ṣe ẹjá mu lọ́kùnkúndùn. Bọ́ bá ṣe pure water ni wọ́n ń tà ni, bọ́ bá ṣe gàárì lòun ń tà ni, bọ́ bá ṣiṣẹ́ ọwọ́ kan lòun ń ṣe ni. Ẹ dákun ẹ jẹ́ atẹra mọ́. Tọ́rọ́kọ́bọ̀ èsùn tẹ́rẹ́tẹ́rẹ́ ìní máa dòdò ńlá o, ṣe mọ̀. Tọ́rọ́kọ́bọ̀ tí bá ń wọlé sí kó wá lọ́wọ́, ẹ dákun ẹ jẹ́ á máa mánéjì ẹ̀ lásìkò yìí. Ẹ jẹ́ á máa mánéjì ẹ̀, ṣe mọ̀ pé kò sí tí ó ní bẹ̀rẹ̀ tí èyí ní parí. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí hílà hílo, owó òtó, ọjà òṣe, gbogbo ẹ̀ náà pátápátá, gbogbo ẹ̀ ní padà ń bọ̀ wá dẹ̀rọ̀ láṣẹ Èdùmàrè. Orílẹ̀-èdè Nàìjíríà ò lè máa lọ báyìí. Ẹ dákun ọkùnrin àtobìnrin, àmọ̀ràn kékeré ni mo sí ayé ayín o. Ẹ dákun gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi lónìí, ẹ má jà á kánjú lábẹ́ ẹ gbóná. Gbogbo ohun tó le pátápátá ń padà bọ̀ wá dẹ̀rọ̀. Gbogbo ẹ̀yin ọkùnrin, ẹ̀yin obìnrin, ọmọdé, àgbà, onílé, àlejò, gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà yìí, ǹjẹ́ ẹ mọ̀ pé ń padà bọ̀ wá dàfẹ́ ẹ̀yìn tẹ́gun fi sọ. Ogun kò rí jẹ, kò rí mu, kò rí ná, kò rí lò tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà yìí ń padà bọ̀ wá dàfẹ́ ẹ̀yìn tẹ́gun fi sọ. Láṣẹ Èdùmàrè ẹ má jà á kánjú lábẹ́ ẹ gbóná. Ẹ wo orú ohun tó ṣẹlẹ̀ ní ìlú Kùyẹ́, èyí ni ní Kwara State tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí. Ọmọ lágbára o. Ó yẹ kéèyàn ọmọ ní sùúrù ṣẹ́jú kan. Àwọn kan máa ń sọ pé àti sùúrù àti kánjú wọn lọ gbọgba ni. Kèé sọ gbọgba o, kèé sọ gbọgba. By far gbọ̀rọ̀gbọ̀rọ̀ báyìí ni sùúrù fi jù kánjú lọ. Nta bá ní fi sùúrù mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Ẹ wá wọ ọkùnrin tó kánjú lábẹ́ ẹ gbóná. Ó fi ohun kékeré, ó ṣeé ṣe kó jẹ́ pé gbà àkọ́kọ́ rẹ̀ tí ó ṣe nu, ó wá bù lọ́wọ́, ó fohun kékeré bara ìjẹ́, ó fi ìyàwó àtọmọ ó fi wọ́n sínú hílà yìí lò. Lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè àtìyàwó àtọmọ Elédùmarè ó bá tọ́jú rẹ̀. Tó ẹ̀yin èèyàn mi tí ń gbọ́ mi, ẹ jákun ẹ já máa ṣe sùúrù, ẹ já ní sùúrù. Àwọn Yorùbá bọ̀ wọ́n sọ pé àtẹ́lẹwọ́ ẹni kìí tan ní jẹ. Bó bá ṣe iṣẹ́ bíríkìlà ni wọ́n bá lè ṣe, bó bá ṣe iṣẹ́ kìíṣẹ́ tó bá ṣà ti ń jẹ́ṣẹ́ ni wọ́n bá lè ṣe. Ẹ dákun ẹ jẹ́ á ṣe, ẹ jẹ́ á farada tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí. Kò sí èèyàn kan tó ń bẹ níbì kan tó lè sọ pé òun ò rẹ nìkan lọ́wọ́ àfẹnitẹ́lẹ́dùwà bá ràn lọ́wọ́. Ẹ dákun ẹ bá mi ká lọ, ẹ wá wo fídíò kékeré yìí, ẹ wo ohun tó ṣẹlẹ̀. Ìkánjú ni ó kánjú lábẹ́ ẹ gbóná. Ó dàbí ẹni pé àkọ́kọ́ tí ọ̀kọ́kọ́ ṣẹ́nu ọwọ́ abùjọ lọ́wọ́. Tó. A wà ní Kùyẹ́ lọ́wọ́lọ́wọ́ ní ibi tí Max MTN tí ó wà ní Adéyẹmí ní Kùyẹ́ l'Ógbómọ̀ṣọ́. Ibẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ tí a ti gbọ́ ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ ní agbègbè yẹn. À ń ṣe ìwádìí lórí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ torí pé arákùnrin kan wà nínú Max yẹn tí wọ́n ní wọ́n gan mọ́ná nínú rẹ̀. Àwọn agbófinró ti ń ṣiṣẹ́ lọ́wọ́ láti mọ bí wọ́n ṣe gbé arákùnrin náà jáde. Ẹni tó jẹ́ ìyàwó arákùnrin yìí wọ́n wà ń bí torí tá a gbọ́ tá a fi gbéra láti wá síbí ni wípé arákùnrin náà ó ń jí epo bù nínú ibi tí wọ́n máa ń gbé epo pamọ́ sí. Ibẹ̀ ni ó ti gan mọ́ná níbẹ̀. So a wá fẹ́ kí ìyàwó wọn ṣàlàyé fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ bí ọ̀rọ̀ náà ti jẹ́. Madam ẹ káàárọ̀.
ẹ jẹ́ kí ayé mọ orúkọ yẹn, bá wa dá orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Ẹ sọ̀rọ̀ sókè mà. Ní ibo la wà yìí? Kùyẹ́ l'Ógbómọ̀ṣọ́. Ẹ bá wa tàn mọ́lẹ̀ sí bí ọ̀rọ̀ náà ti bó ṣe rí. Bó ti rí gan-an mi ò tiẹ̀ mọ̀. Bàbá tó ń sọ ibi bẹ̀ tẹ́lẹ̀ tó ń sọ òun ló wá bá ọkọ mi ní ìjọ kan. Tó jẹ́ ọdẹ. Wípé àwọn kan jalè pé ìgbà yẹn sì ní àwọn olè rọ́ọ̀bù ní gbogbo àdúgbò ìgbà náà. Ó ní wípé òun fẹ́ kí wọ́n ní kí wọ́n àwọn pé méjì láti ọ́fíìsì ó sì wà bá. Ìgbà tó sì wà bá ó ṣe fún un ní kì ó ní pé kí àwọn ọjọ́ mọ́ sọ. Mo sọ fọ́kọ mi, mo ní kó mọ́ ṣe gbà yẹn. Bọ̀yẹ́ ti mọ̀ pé ọkùnrin yóò wò wípé kíní tòótọ́ bricklayer ló kọ́ iṣẹ́ ò sì lọ déédéé. Ni wọ́n ṣe gbà pé káwọn kó máa manage bẹ́ẹ̀ yẹn. Iṣẹ́ lọ déédéé àti jẹ àti mu ni. Kódà ìgbà míì gan tó bá lọ sí travel tó yóò sọ fún bọ̀bọ́ yẹn pé òun lọ síbi iṣẹ́ travel ti tòun yóò sì tún dé padà kó tó jọ máa ṣe. Ní ìrọ̀lẹ́ àná èmi rí kódà mẹ́ta ni mo lọ gba charger gan bìbẹ́ bá àwọn ọmọ náà nípa dé pé kó fún mi ní charger. Wọ́n jọ ń sọ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni wọ́n jọ ń sọ ni bọ̀bọ́ yẹn ló gbà. Àwọn tó wà àwọn engineer tó wà mọ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ gan mọ̀ pé bẹ́ẹ̀ ló ti ń ṣiṣẹ́. Torí àìmọye ìgbà tí generator wọn ò bá ṣiṣẹ́ wọ́n ní kó bá wọn snap ẹ̀ kó bá wọn send ẹ̀ sí àwọn wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ló ti ń ṣiṣẹ́. Nígbà ó sì di ní alẹ́ àná ó ní bóun ra ẹja pé kí láàjẹ mo ní oúnjẹ mi torí oúnjẹ lèmi ń tà ó ní bóun ra ẹja sínú ọbẹ̀ pé òun máa jẹ. Ó di ní létà wìmí tiẹ̀ ti sùn torí iná nẹ́pà wà ni mo kàn jí mo ti jí mi rí kó wọlé torí bẹ́ẹ̀ náà ló sùn mọ́júmọ́ jẹta ibẹ̀ náà ló sùn mọ́júmọ́ jẹta kó tó di àárọ̀ yìí ibẹ̀ ló sùn. Bó ṣe wá di ní àárọ̀ yìí mo jáde ìyìn rí ní òru gbogbo ìgbà tó jó ń rọ̀ gan mi sùn torí mo yajú lẹ̀ ni mo mọ̀ ní ṣéwọ̀n àjíjáde ní òru kí n lọ síbi ibẹ̀ ní. Ṣé wọ́n máa ń sùn bẹ̀? Ó máa ń sùn bẹ̀. Ó máa ń sùn bẹ̀ tí security kejì rẹ̀ ń gò bá ní ibi ibẹ̀ ó máa ń sùn bẹ̀. Nígbà tí ó sì ṣe tí èmi lọ bó ṣe wá di láàárọ̀ tí mi rí mo tètè jí láàárọ̀ mo lọ síbi ibẹ̀ torí mo pe nọ́mbà rẹ̀ switch off ló ń sọ nígbà tí mo pe nọ́mbà rẹ̀ mo lọ síbẹ̀ ìgbà tí mo lọ síbi ibẹ̀ mo wá dúró ní ọ̀kan bíbá yìí kò pẹ́ ni àwọn security àwọn yòókù tó sáà ń ṣiṣẹ́ bíbí àwọn tí wọ́n wá ń tún generator ṣe ni wọ́n wá ìgbà wọn dé láàárọ̀ wọ́n bá mi mo dúró lọ́ọ̀kan bí mò ń wò wọ́n ìgbà mo sì ń wò wọ́n àwọn náà ń wò mí nígbà tí yìí ò sì ṣe nǹkan kọ̀ọ̀kan èèyàn ò lè kíyèsí ẹ̀ kù lè mo dúró lọ́ọ̀kan mò ń wò wọ́n pè náà wọ́n sápọn orí pé wọ́n sápọn nọ́mbà wọn sọ pé a ti wà ní ibi báyìí mo tẹ̀sẹ̀ bí nọ́mbà rẹ̀ ni wọ́n pè ní mo wá dúró èmi náà ń wò wọ́n lọ́ọ̀kan àwọn náà ń wò mí ìgbà wá pẹ́ díẹ̀ sí wọ́n wá sí géètì èmi ò mọ tí géètì yẹn gùn sí títì wọ́n kàn fọwọ́ sí ní ẹ̀yìn ni wọ́n fi wọlé ọ̀pẹ ní wàá jáde wá bá mi wọ́n fi wá ké sí mi ní ibi wọ́n tẹ̀sí sẹ́wọ́n sí mi pé kí n mọ̀ bọ̀ mo wò pé kí ni ó lè ṣẹlẹ̀ mo ní òní náà ni òní jẹ́ nígbà tí èsè ẹkùn tí èsè pé níṣẹ́ṣẹ́ ń gbé sun bíbẹ̀ ni kò sí tó fẹ́ ṣẹlẹ̀ ni wọ́n bá ní gbogbo àwọn tó bá wà nílé pé kó kálukó jáde tó bá jẹ́ ọkùnrin mo láàlọ́kùnrin kankan lé póun náà ní ọkùnrin wípé ọkùnrin kejì tábìsì kejì pé kí n lè má sábì sọ́bà àwọn ọmọ yẹn náà sáfì jáde tẹ̀lé wa. àárọ̀ ọ̀kan nu wọn tó ga wọn wá ń sọ fún mi pé kí n mú ọkàn ní òkè sáàmù ọkùnrin sáà ń sọ fún mi bá ní ojú ọ̀nà bá ṣe jọ ọ̀nà mọ́ òun ní ọkàn bíi ti bò kí ni ń ṣẹlẹ̀ àyà mi sáà ń já. pé kí ló lè ṣẹlẹ̀ blessing tó tẹ̀lé mi gan ní àyò òun já àǹtí kí ló ṣẹlẹ̀ mo nígbà bá débẹ̀ èmi náà mọ tí ó ṣẹlẹ̀ nígbà tá a sì débẹ̀ náà bá ní wo ọkọ ẹnu ó ti kó sínú táǹkì ó fẹ́ bu epo ó ti kú síbẹ̀ ibẹ̀ ni mo ti wá ké mu ní tí èsè tẹ́lẹ̀ kódà security tó ń bẹ́ẹ̀ tó máa ń fà tó bá délé tó ń sọ fún ma ní kọ̀ọ̀kan kíní kankan ni tí bá ti ń ṣẹlẹ̀ sọ fún àwọn tí wọ́n máa ń wá ara àwọn engineer yẹn gan tó máa ń wá sí ibẹ̀ gan sọ fún wọn rí. pé wọ́n ń jí epo bù. táwọn engineer yẹn sọ fún wípé gbogbo ohun tí ṣàǹṣe pé wọ́n ń rí wípé kámẹ́rà wà ń bẹ̀ pé gbogbo ohun tí òun bá mọ̀ ṣe ní rere pé kó mọ̀ ṣe ń sùn pé kó mọ̀ wo sáìdì bíbẹ̀ tó sọ fún engineer yẹn ti ń sọ fún wípé ẹ̀yin mọ̀ bá ní ọwọ́ sí o. ṣé wọ́n gan mọ́ náà ni àbí wọ́n kó sínú epo yẹn. wọ́n ló kó síbẹ̀ ní èmi o. ok yín náà ò tí ì fojú kan wọn báyìí. mi lè fojú kan lẹ́yìn pé mo kàn rí bàtà. ó kó sínú táǹkì ni ò lè yọ mọ́. mágínẹ́ẹ̀tì yẹn ló mú wá lọ. ok mágínẹ́ẹ̀tì tí wọ́n gbé sínú kílẹ̀. òun ni tó bá tún bẹ̀ gbogbo
generator yẹn wọ́n ní kó bá wọn snap gbogbo nǹkan yẹn wọ́n máa bá wọn snap yẹn wọ́n máa send ẹ̀ sí àwọn engineer tó ń ṣiṣẹ́ ń bẹ. ṣé wọ́n ti máa gbé epo wálé tẹ́lẹ̀? ìgbépo délé rí lọ́dọ̀. wọn àgbépo wálé rí. ìgbépo délé rí lọ́dọ̀ tó. wọn yè sí pé bóyá wọn ládùúgbò pé àwọn kan tí wọ́n máa ń ta epo fún wọn. ìgbọ́ rí. kò ṣẹlẹ̀ rí. rárá kò gbépo délé lọ́dọ̀ tó. ọmọ mélòó ni Ọlọ́run ti? mẹ́ta. sáwọn ọmọ yín náà ni. kí lẹ́yìn náà wàá rò pé ó lè fa ọ̀rọ̀ yìí? ṣé ẹni tó ń jọ ń ṣiṣẹ́ àwọn náà ti mọ̀ sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí? ó ti mọ̀ sí, ó ti wá bá mi gan láàárọ̀ ní kémi ò sọ pé kọ̀ bóun wípé kò ṣiṣẹ́ ń bíbẹ̀ pò fo fẹ́ǹsì yẹn. mo ní bò máa sọ pé kò ṣiṣẹ́ ń bẹ ebe ẹ̀yin fúnra yín lẹ mú kíwà ìṣẹ́jú mi lẹ ṣe mú kíwà bá ń bì pé kó wá mọ̀ bá yín ṣe pé kẹjọ pé méjì pé wọ́n ní kẹ wá yàn pé kẹ fi pé méjì tó jẹ́ ará àdúgbò tí ó fi mọ̀ bá yín sun ibi bẹ̀ mọ́jú tẹ̀ fi wá bá mi pé kémi ò sọ pé ọkọ tèmi ò ṣiṣẹ́ ń bẹ ní tí èsè àrùn kíní gbogbo ayé lọ́mọ̀ pé ń ṣiṣẹ́ ń bẹ ni. so gbogbo àwọn ará àdúgbò náà mọ̀ pé ń ṣiṣẹ́ ń bẹ. tí ò bá ṣiṣẹ́ ń bẹ bó ló ṣe lè mọ̀ sún bẹ̀ kí sì wà ní ọwọ́ rẹ̀ tí wọ́n fi ń ṣílẹ̀kùn wọlé. so kì í ṣe pé bóyá wọ́n fo fẹ́ǹsì wọnú ilé. ó ń ṣiṣẹ́ ń bibẹ̀ ni o ó ń ṣiṣẹ́ ń bẹ ni. kọ́kọ́rọ́ wà lọ́wọ́ wọn tẹ́yìn náà sì mọ̀. kí rẹ̀ gan ló wà lẹ́nu géètì kọ́kọ́rọ́ wà lọ́wọ́ rẹ̀ ó ń ṣiṣẹ́ ń bibẹ̀ ni o. ó ń ṣiṣẹ́ ń bẹ ni. Ọlọ́run ní fi wálẹ̀ ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Janet Ọlábọ̀dé. Max tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ó ní ẹ̀ ń láǹfààní láti wò tí àwọn èèyàn ti pé bíbà sí iwájú ẹ̀ kí a lè gbádùn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí a ṣe fún ìyàwó arákùnrin yìí òun náà ni a ṣe bọ́ sí inú ilé a ó láǹfààní láti jáde síta kí ẹ lè rí bí gbogbo ẹ̀ ṣe ń lọ ẹ máa bá wa ká lọ. inú ilé tí arákùnrin náà gbé òun náà ni a wà lọ́wọ́lọ́wọ́ ní agbègbè Kùyẹ́ ó ní a wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹ ti ń láǹfààní láti máa wò wá. Èyí fi ń yé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé bí àkókò ṣe rí ẹ jẹ́ kí a kíyèsára. Ọlọ́run ò ní fi ikú òjijì pa wá ṣùgbọ́n kí àwa náà ká má fi ọwọ́ ara wa ká má fi ṣe ara wa. Kùyẹ́ la wà lọ́wọ́lọ́wọ́ níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ so à ń fi àǹfààní ké sí àwọn tí ọ̀rọ̀ náà bá kàn. Lóòtítọ́ àti lódodo a ti gbọ́ pé àwọn agbófinró wọ́n ti ń ṣiṣẹ́ wọn lójú méjèèjì tí wọ́n sì ti ń ṣe ìwádìí tó yẹ. Arákùnrin náà wà níbi tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ti ń ṣe ìwádìí lórí bí wọ́n ṣe gbé òkú arákùnrin náà jáde. Bí ó bá tún ti ń lọ a ó jẹ́ kí ẹ̀yin olólùfẹ́ wa kẹ́ láǹfààní láti gbọ́ àti láti mọ bí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe ń lọ. Ẹ kú kalẹ̀. Ẹ jẹ́ ká fi eléyìí kọ́gbọ́n kí àwa náà lè mọ bá ṣe mú ọ̀rọ̀ ayé wa àti iṣẹ́ wa ní ọ̀kúnkúndùn tá ò ní fi ìwà ìbàjẹ́ ba orúkọ àwọn ọmọ tí a ń bí àti ẹbí wa tá à ti fi ní ìwà ìbàjẹ́ bàjẹ́. Eléyìí yẹ kó jẹ́ ohun tí a ó mú ní ọ̀kúnkúndùn. Ẹ ṣé. ṣé ẹ ti rí báyìí ṣé ẹ rí báyìí ẹ dákun ẹ já fi sùúrù pẹ̀lẹ́kùtù ẹ já fi lólé ayé ẹ já fi lólé ayé kò sóhun tá a fi kánjú ṣe tó dáa rí láyé ṣùgbọ́n nǹkan tá a bá fi sùúrù ṣe pẹ̀lẹ́kùtù náà wọ́n sọ pé a fi ń pàmùkùrú ẹ̀pọ̀n bá a bá fi pẹ̀lẹ́kùtù pàmùkùrú ẹ̀pọ̀n àmùkùrú ọ lọ a sì tún gbára wa níbi tí ò yẹ agbára wa tó ẹ̀yin tí ń gbọ́ mi láṣẹ Èdùmàrè ẹ̀ mọ̀ ní ṣìṣe ẹ̀ ní ṣìjẹ ẹ̀ ní ṣìṣọ ẹ̀ ní ṣìlẹ̀tẹ̀ ẹ̀yin Elédùmarè yóò bá wa fòpin sí ogun àìríjẹ àìrímu tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ ṣàmì wìtìwìtì tó èmi ọmọ yáyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni àdìtú ọ̀rọ̀